ẹgbọ́yẹ kalẹ̀ oyè wèrè tẹ jẹ tẹ láṣẹ ẹgbẹ́ kalẹ̀ ọ̀pọ̀ òfò tẹ ń gbé káàkiri ayé ọmọ tó lóye lóde yìí akọni ọmọ lóde òun bàbá wa Gani Adams lọ bí Ọ̀ṣun Òṣogbo àwọn DSS lọ tẹ̀lé wọn ìtọ́ yẹ kó jẹ́ pé yìí OPC lẹ́lu bẹ̀pá bìbà tí gbogbo wájú àtẹ̀yìn ẹ̀yin náà wọ àwọn tó wọ ṣúùtì yẹn àwọn DSS ni àwọn security wọ́n yẹ̀yẹ́ yín máa ó kọpí OPC náà lára nígbà ayé Jonathan tẹ fẹ́ gba kọ́ńtíráàtì ẹ sọ̀rọ̀ ìjọba ó ti sọ̀rọ̀ ìjọba ń gbà wọn. nígbà ayé bàbá Buhari tí wọ́n fẹ́ pa Sunday Igboho ọmọ Adéyẹmọ ọ̀rẹ́ ìjọba ní yín gbà náà kí ló dé kí yóò bá ní sẹ́mọ́ bá wáyé àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin ti gbàgbé pórí tí ọba dáadé inú agogo dẹni ó ti jáde. àlàyé dọ̀kí alẹ́ nìkan pè mí lórí fóònù ó ní bọ́ lọ wà tí wọ́n bá bí ọ̀dà aṣọ bí tó wà ẹ tíráàkì nọ́mbà rẹ̀ ká lọ ọmọ ibi tó wà ká lọ pa á. ẹ̀ ń jà tẹ́lẹ̀ ni. èmi ò mọ̀ bóyá lórí òótọ́ yìí náà ni. ìgbà wọn máa pàwọ̀ èyí pàwọ̀. tó bá kọ̀ láàfọ̀lá. ẹnu lè wọlé ẹlẹ́sẹ̀ yípa kò ojú ọ̀nà. orí òótọ́ tá à ń sọ yìí bó bá kú díẹ̀ kó o débi tá a wà ó sì òfò ẹ̀mí lọ́nà lákàáyé ọ̀sìn mọ́lẹ̀ olómi ńlẹ́ fẹ́ jẹ̀rọ lásán lè fi mọ̀ kí mọ̀ bóra ó rí já ògúnjọ́ náà. a ṣe elédùà. wá fara rẹ balẹ̀ kó já gbé ọ débẹ̀. kó tó wá di pé wàá sọ̀rọ̀ ìdí tá a fi ní pàṣẹ ọ̀ jáde ẹ wo fídíò tó wà lókè yìí náà kẹ ẹ kọ́ gbọ́ nǹkan. bí òde ọwọ́ tí mo wà yìí nìyí nítorí bí oníṣẹ́ ọ̀rẹ́ ìjọba tó wà lórí oyè àti ọ̀rẹ́. tó ti gbọ́. dọ́kí. o ò fẹ́ ń lò ló dání. bàbá wa Gani Adams ẹlẹ́ẹ̀ ti jagun tó pọ̀ rí àwọn ọba yín jiyàn rẹ̀. àdúpẹ́. a sì dúpẹ́ lọ́wọ́ yín fáwọn ogun tẹ́ ẹ jà bẹ́ẹ̀ bá jà àwọn ogun kéékèèké tẹ́ ẹ jà òun náà ẹgẹ́ ti bẹ́ẹ̀ omi lè tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu tó rógun kéékèèké lẹ jà. bẹ́ẹ̀ni àdúpẹ́ o ẹ ti ẹ̀ gbìyànjú bẹ́ẹ̀ jáde ká ẹ jagun. ẹ gbìyànjú ìdí tí mo fi wá ní pàṣẹ ń bọ̀ lọ́nà rẹ o ẹ̀yin wá sọ wípé ẹ sọ̀rọ̀ ìjọba tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. ọ̀rọ̀ méjì ọ̀rọ̀ tí ó yẹ káàká mọ́ gbọ́nù. bẹ́ẹ̀ bá wá sọ̀rọ̀ ìjọba tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ṣé kò yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ ayé dọ̀rẹ́ ìjọba yìí túláàsì. ọmọ Yorùbá ló wà ń bẹ̀. ẹni tó wà lórí oyè lọ́wọ́lọ́wọ́ yìí bàbá wa Tinubu tó wà lórí oyè lọ́wọ́lọ́wọ́ yìí Yorùbá ni ìran Yorùbá ló sì fi yín joyè bó tiẹ̀ jẹ́ pẹ̀ ìsọmọ Yorùbá. wọ́n ti tún sọmọ Yorùbá. àbá àwọn náà mọ̀. nígbà ayé Jonathan tẹ fẹ́ gba kọ́ńtíráàtì ẹ sọ̀rọ̀ ìjọba. ó ti sọ̀rọ̀ ìjọba ń gbà wọn. nígbà ayé bàbá Buhari tí wọ́n fẹ́ pa Sunday Igboho ọmọ Adéyẹmọ ọ̀rẹ́ ìjọba ni yín gbà náà. kí ló dé. kí Yorùbá ní sẹ́mọ́ bá wáyé. àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin ti gbàgbé pórí tí ọba dáadé inú agogo dẹni ó ti jáde ọmọ tá a bá bí lákẹ́kẹ́jú akọni ọmọ kò ṣe daṣọ bò mọ́lẹ̀ nù lé. láyé ẹbí ò ṣe daṣọ bò mọ́lẹ̀ bàbá ti daṣọ bò yóò rú jáde nì. ẹ̀yin OPC ẹ̀yin náà wo nǹkan o bàbá wa Gani Adams lọ bí Ọ̀ṣun Òṣogbo àwọn DSS lọ tẹ̀lé wọn ìtọ́ yẹ kó jẹ́ pé ẹ̀yin OPC lẹ́lu bẹ̀pá bìbà tí gbogbo wájú àtẹ̀yìn ẹ̀yin náà wọ àwọn tó wọ ṣúùtì yẹn àwọn DSS ni àwọn security wọ́n yẹ̀yẹ́ yín máa ó kọpí OPC náà lára. kò dàbí ìrù ẹkùn kò lè dàbí ìrù ẹkùn. DSS mélòó lẹ rí pẹ̀lú Sunday Igboho àwọn sábẹ́ rẹ̀ ni àwọn àgbákò ọmọ àwọn akọni ọmọ ilẹ̀ Yorùbá. àwọn kìtìrì èèyàn. gbogbo wọn tó ń pè mí tó ọlọ́ọ̀ fẹ́ pa mí. ìgbà wọn pàwọ̀ èyí pàwọ̀. má dara rẹ láàmú Olódùmarè ò ní fún ọ sí. toró tó táwa ń sọ yìí àwọn sọ pé nílẹ̀ Yorùbá yìí. àṣẹ wá. àwa ti mọ̀ pé kí tó tọ́ èèpẹ́ nígbó. ṣùgbọ́n tí àwọn aṣíwájú wa àwọn bàbá wa kan bá ti kú lórí òótọ́ sísọ sẹ́yìn àwa ò ní bá wọn kú rèwerèwe. àṣẹ bẹ́ẹ̀ ni ní bá wọn kú rèwerèwe. ṣẹ̀dá gbogbo àwọn tí ń ṣàdúrà fún wa lójoojúmọ́ lórí òótọ́ yìí táàrí níbi kọ́mẹ́ǹtì tán tó ń pè wá tán ń ṣàdúrà fún tán sì ràn wá lọ́wọ́ ìṣẹ̀dá wọn tẹ́ ń gbòótọ́ náà kò ní jẹ́ kẹ́ ẹ rí tẹ́ ẹ fẹ́ ṣe fáwa ṣe láburú. ìṣẹ̀dá tí ò ní gbàbọ̀dè. èyàn lóhun èso ọ̀rẹ́ ìjọba tó wà ń bẹ̀ Yorùbá níjọba tó wà ń bẹ̀ bàbá àti wa nílẹ̀ Yorùbá ni ọmọ ṣe kò máa ṣe ó ṣe dáa kò ṣe dáa o bí wọ́n ṣe máa ṣèjọba Nàìjíríà nù. àwọn aláwùsá máa ń gbè lẹ́yìn ara wọn náà ni. ìwọ ò nílàkàì débi wípé àwọn kan ní ń dàjọba tó wà ń bẹ̀ láàmú.
ẹ wá lẹ́yìn sọ̀rọ̀ ìjọba tó wà ń bí ibẹ̀ àwa gan ọ̀fẹ́ yín lọ́rẹ̀ ìjọba tó wà ń bẹ̀ ọmọ tó lóye lóde yìí akọni ọmọ lóde òun. ẹgbẹ́ fún olókùn báwọn. ẹgbọ́ yẹ kalẹ̀ oyè wèrè tẹ jẹ tẹ láṣẹ ẹgbẹ́ kalẹ̀. ọ̀pá àsọnù. ọ̀pọ̀ òfò tẹ̀ ń gbé káàkiri ayé dájúdájú báwọn bàbá wa ṣe máa sọ wípé tọmọ ọkọ ọba sí nílé ọmọ àlè máa dìpò mú. bọ́mọ ọkọ báyìí ti dé. bọ́mọ ọkọ bá ti dé ọmọ àlè agbépòfẹ́ ni ó nípò. ó ṣe yóò rí nù. ọmọ akínlódé yìí o. kó gbapò lọ́wọ́ ọmọ. ọmọ tó nípò lóde yìí o. gbapò lọ́wọ́ ẹni tó. ọmọ tó lóye lóde yìí o. ìgbépòfẹ́ ló nípò. akọni ilẹ̀ Yorùbá tí gbogbo ọ̀rọ̀ Yorùbá ń dúró dè fóyè yìí ni o. olótìdé yìí o. gbogbo àwọn bàbá wa tó ti lọ tí wọ́n ti jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò kò sẹ́ni ó ṣagun rí o. ẹ má ṣagun. bí wọn ò tiẹ̀ lọ sójú ogun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ wọ́n máa ní ọ̀rọ̀ akin wọ́n máa ní ìgboyà wọ́n máa tẹ́ àyà sí gbogbo nǹkan. bẹ́ẹ̀ni. ọmọ tó lóye lóde yìí o. olóye o. ẹ̀yin àgbàlẹ̀ Yorùbá ẹ ti rí báyìí. ẹ̀yin náà ti rí. ọmọ tó lóye lóde yìí ó tó ti lọ Ọ̀ṣun ó lọ fìrú ẹkùn lélẹ̀ lọ́ṣun. bẹ́ẹ̀ni. bí ṣe ń káàkiri gbogbo ilẹ̀ Yorùbá nù. yóò ṣe máa ṣe nù. ọ̀tọ̀ ní tí gbogbo owó rò. ọ̀tọ̀ ní tí ẹ bá. wọ́n fẹ́ kọ́ wá mọ́ ẹ bá wọn. àwọn tí wọ́n ti láwọn dá láwọn ọmọ ogun tẹ́lẹ̀. àwọn òkú ọkà bàbá tẹ ní tẹ́lẹ̀ lọ́mọ ogun. kò yé mi ọ̀rọ̀ òjì ẹ̀ wá yé mi mọ́. bó ṣe dárú ẹkùn lẹ̀ yẹn bó ṣe bí yóò máa struggle yóò ẹsẹ̀ máa wọ́n ọmọ ogun yóò máa bẹ àwọn yẹn pé ẹ wá join àwọn wà máa fún lọ́mọ ogun bíi 100 àwọn máa fún lọ́mọ ogun bíi 50 wọ́n àmọ́ dá sí ìbásìgbò káì. ó jẹ́ tọ́jú wọn máa fi ṣe ẹ̀yẹ wọn ní ẹ̀rẹ́ ni tẹ́ ń pè lákọni. bí ẹni tí orí bá dá fún nǹkan bá ti dé gbogbo ẹni tó wà níbi ibẹ̀ wọ́n mọ̀ dààmú ni. bí ẹni tí orí bá dá fún nǹkan bá ti dé gbogbo bí tí ẹ̀yin struggle tẹ́ ṣe wàhálà dé ìrọ̀rùn ni wọ́n mọ̀ jẹ́ fóun. ó ṣe yóò rí nù. ẹ wo adúrú àwọn sàábé tó ti tẹ̀lé Sunday Igboho ẹ wo adúrú àwọn ọ̀dọ́ tí wọ́n ti tẹ̀lé ọmọ Adéyẹmọ. ó ṣe yóò rí nù sẹ́ẹ̀. ó dé lọ́wọ́ kan ó sì pa náà gbogbo yín dànù. ọ̀pá náà tẹ̀ dànù. Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video.